tọ́jú àwọn òbí rẹ. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé òbí ẹni ó dàbí Ọlọ́run ẹni ni? Wọ́n tàn bí ọ sáyé tí ó wà ní kékeré, ọ̀pọ̀ ló mú ọmọ tó fi sínú àpò wọ́n lọ jù sínú omi. Ọ̀pọ̀ ló mú ilẹ̀ tó walẹ̀ tó jọmọ rẹ̀ sí láàyè nínú ayé tá a wà yìí tí a ti rí dáadáa. Ọ̀pọ̀ ló mú ọmọ tó lọ jù sínú ṣáláńgá. Ìyá tiẹ̀ bí ọ, bàbá rẹ̀ sì wà níbẹ̀, wọ́n wò ọ́ dàgbà, wọ́n rí i pé o ṣẹ̀sùn ní kékeré, wọ́n tọ́jú rẹ. Ohun tó ṣẹlẹ̀ sí ọ, wọ́n rí i pé àwọn bójútó ẹ, wọ́n lè dàgbà, ó dọkùnrin àbí ó dóbìnrin. Òtítọ́ ni pé wọ́n lè má lówó lọ́wọ́ láti ṣe ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí fún ọ. Ṣùgbọ́n ohun tó wà ní gbogbo apá wọn, tó wà ní agbára wọn ni wọ́n ṣe tó fi lè jẹ́ èèyàn lónìí. O ti wá dèèyàn báyìí, o ti wá lówó lọ́wọ́, àbí o ti wá rí ṣe. Wọ́n dàbí igbá ìkólẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ. Tóbi wọn bá pè wọ́n, ó sọ ọkàn wọn á sọ 12. Wọ́n ní ẹ má dà mí láàmú, ẹ ń dà mí láàmú jù. Ọ̀pọ̀ ọmọ máa rán àwọn ọmọ sílé, a máa rán àwọn èèyàn sílé sí ìyá rẹ̀. Kí ló ṣe fún un? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó rò wípé àdúrà òbí lórí ọmọ ó ṣe pàtàkì. Bàbá kan nígbà tó fẹ́ kú, ó sọ fún ọmọ rẹ̀ tó wà pẹ̀lú rẹ̀ tó nífẹ̀ẹ́ sí. Ó sọ fún un pé ìgbín kì í kéré kó má nílé lórí. Ó ní ìgbín ò ní kéré kó má nílé tiẹ̀ lórí. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹ́ ọ̀rọ̀ sókè yìí bàbá òun sọ lọ́jọ́ kìíní àná. Tọ́mọ òun bá ronú wẹ̀yìn, ó máa ń rí ìdí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó túmọ̀ sí pé ìwà wa sí àwọn òbí wa ó ṣe pàtàkì. Ó máa jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ láti inú pẹ̀lú inú mímọ́. Àdúrà kan láti ṣe fún wa pẹ̀lú inú mímọ́, kò sí onítọ̀hún tó lè yí padà. Ìmọ̀ràn ni mò ń fún àwa ọmọ lónìí. Jẹ́ ká tọ́jú àwọn òbí wa. Ìwọ̀nba tá a rí, ẹ jẹ́ ká pín pẹ̀lú wọn. Ẹ má jẹ́ ká máa gbénú mansion, káwọn ìyá wa máa gbénú ilé àbẹ̀rẹ̀wọ̀. Káwọn máa bèrè pé ta ni ó bí àwọn ìyá yìí tí wọ́n lọ́mọ ni. Àwọn báyìí kò dára tó. Gbìyànjú agbára rẹ bó ṣe lè ṣe fún àwọn òbí rẹ tó. Ohun tó lè ṣe fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbàgbé rẹ̀, ó sì máa ṣe tìrẹ fún Ọlọ́run. Ìwọ náà á rí i pé Ọlọ́run á máa gbé ọ ga, á sì máa tọ́jú rẹ. Ìmọ̀ràn lèyí, ọlọ́gbọ́n ló ń gbọ́, àwọn ọ̀mọ̀ràn wọ́n á sì fi sílò. Mo sọ yìí, mo dúró ná, ire o.